iṣẹ́ yìí wà lára iṣẹ́ tó máa ń yí kádàrá yẹn padà. Téèyàn bá bẹ̀rẹ̀ sí ṣe ìgbìyànjú, téèyàn ń làkàkà káàkiri tí ò sí àbúyọ tí ò sí kankan. Táwa ń débi tán pé àwọn àgbàlagbà ní débi àwọn àgbàlagbà ní àdéhùn dédé lọ ṣe iṣẹ́ yìí. Mẹ́ta lọ́kan ni ó ń ṣiṣẹ́ ìmùlẹ̀ àgbà, ó ń ṣiṣẹ́ ẹ̀bẹ̀ àwọn àgbà, bẹ́ẹ̀ ló iṣẹ́ ìyọ́nú àwọn àgbàlagbà. Bóyá kéré mọ̀ yìí. Kí ni nǹkan tí wàá lọ bá mi wá? Wàá lọ bá mi wá aláǹgbá adarí pọ́n. Aláǹgbá adarí pọ́n, akọ aláǹgbá náà ń pè bẹ́ẹ̀ tó pọ́n tí ìlú ẹ̀ ò tí ì gé tó pé dáadáa. Wàá bá mi pa aláǹgbá yìí, fresh la máa ń lò, ìwọ fúnra ẹ̀ wàá pa aláǹgbá yẹn. Wàá lọ bá mi ra aṣọ wájì dúdú. Ó wà lọ́dọ̀ àwọn Lékulẹ́jà. Kẹ́yìn kankan bá pè mí pé kí ni ó jẹ́ aṣọ wájì o, kẹ́yìn kankan bá mẹ́sẹ̀jì mi pé kí ló jẹ́ aṣọ wájì o. Tó bá ti dọ́dọ̀ àwọn Lékulẹ́jà, wọ́n á ta aṣọ wájì fún ẹ. Sọ pé ó fẹ́ ra aṣọ wájì dúdú. Ìwọ̀nba díẹ̀ ló need. Tó bá ti ra aṣọ yẹn, wàá bá mi tẹ́ aṣọ yẹn sílẹ̀ lẹ̀. O lè tẹ́ sórí tébù, o lè tẹ́ sẹ́ni wẹ̀, wàá tẹ́ aṣọ yẹn láì. Wàá wá mú akọ aláǹgbá yìí, wàá wá na straight sínú aṣọ yẹn, wàá fojú jákàrí kan sí. Wàá wá yí papọ̀, wàá fò òwú àti funfun, òwú dúdú ẹnu mi àgbò, òwú dúdú wàá fi yí, wàá fi di dáadáa. Kì í ṣe dandan kó di gbogbo ara aṣọ yẹn, ṣùgbọ́n tó bá ti di torí kó di dáadáa, aláǹgbá yẹn àníjẹ́ kó kákò, á jẹ́ kó straight sínú aṣọ yẹn, tá a fi di. Á wá gbé sínú àpò ìjóògùn. Tá a bá ti jó tán, ẹ jẹ́ ká lọ kúkú náà dáadáa, ẹ jẹ́ ká lọ wá àdó ìjàmọ̀. Kò gbanú gò, kò gbanú anywhere, inú àdó ìjàmọ̀ ló gbà. Á wá rán sínú àdó ìjàmọ̀, nǹkan tó bá wà lè fi di lẹ́nu. Ẹ jẹ́ ká máa fi òjèrè epo pupa, ẹ jẹ́ ká máa fi lálá alẹ́ sùn. Tested confirm ni. Tó bá ti ń ṣoògùn tipẹ́tipẹ́ tó ti kó kàn ń kówó lórí òṣèlè tó ń kówó lórí gbọ́ tó rí tó rà bọ̀ kankan, bá mi gbìyànjú iṣẹ́ yìí. Kó wá padà wá máa ṣe àwọn iṣẹ́ tó ti ń ṣe tẹ́lẹ̀, àdúrà wọn gbà lọ gbìyànjú ẹ̀ wò. Bóyá kéré mọ̀ yìí, tested confirm ni. Eléyìí tí mo ṣe yìí, Àbújá ló ń lọ. So bá ṣe máa wà bí pé ṣé olè rẹ̀ bá mi ṣe iṣẹ́ tá à ń ṣe nìyẹn, àdéṣẹ́ méjì, àdúrà wọn gbà. Mo sẹ́ndì owó ẹ̀, bá parí ẹ̀, bá ṣe pákéjì ẹ̀ ní, tá bá ti fi sínú nylon tá a wo ní sellotape, tá a fi dábùjá tá a fi débi tó ń lọ. Ìṣẹ̀ni tá a mọ̀ pé nǹkan tó bẹ́ẹ̀ ló wà nínú ẹ̀, so àdúrà wọn gbà kò rẹ̀ sí nǹkan tó bá jẹ́ lójú ọ̀nà. Bẹ́ẹ̀ ni mo ti ṣe lẹ́sẹ̀ sí yẹn dáadáa tó dẹ̀ ń ṣiṣẹ́, àdúrà wọn gbà. Òjèrè epo, gbogbo wa la mọ̀ òjèrè epo. Torí àwọn míì àtún máa béèrè pé bàbá ìjọ kí náà ń pè lójèrè epo, oríṣiríṣi ìbéèrè tí ò ní túmọ̀ lẹ́lòmíì á máa pè mí fún. Nǹkan tó ń pè lójèrè epo ní iṣẹ́ tí rí, ó máa ń wà lórí epo, òun máa ń yọ, òjèrè epo kì í sùn. Bẹ́ẹ̀ ni kò síṣẹ́ tá a lè máa lò, iṣẹ́ ò ní sùn lára wa mọ́. Ẹlòmíì oṣólẹ̀ mọ́ ń sùn lára ẹ̀. Ẹ máa yọ oṣólẹ̀ fún báyìí, ó lè jẹ́ in the next 30 days, in the next 26 days, in the next 16 days lóṣólẹ̀ àṣẹ mọ́ gbéra, máa bá mi lo iṣẹ́ yìí. Bẹ́ẹ̀ ni òjèrè epo yìí sùn àtọ̀sán àtòru, kò síṣẹ́ tá a máa lò tó máa sùn lára wa. Lọ bá mi gbìyànjú ẹ̀ wò. 07031 83 45 83 nọ́mbà mi tí ò yí padà. Mo ń bọ̀.